Ogun Iran àti Israeli ń le sí i. Amẹ́ríkà kìlọ̀ fún Nàìjíríà. Donald Trump, olórí ilẹ̀ Amẹ́ríkà, ti sọ pé òun ò tí ì lè sọ pàtó ìgbà tí ogun tí Amẹ́ríkà àti Israeli ń bá orílẹ̀-èdè Iran jà yóò parí o. Àmọ́ àwọn yóò rí i pé àwọn ò jẹ́ kí ogun náà pẹ́. Ṣùgbọ́n àwọn olórí ogun àti ìjọba Iran ti sọ pé àṣẹ lásán ni Trump ń bẹ́, pé ogun náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn ò sì ní sinmi ẹ̀ títí táwọn yóò fi gbẹ̀san gbogbo aburú tí Trump àti àwọn ìjọba Israeli ṣe fáwọn. Ẹni tó sì kàn ló mọ̀ lọ̀rọ̀ náà, nítorí bí àwọn Iran ti ń ju bọ́ǹbù lu gbogbo àwọn orílẹ̀-èdè agbègbè wọn àti àwọn tí wọ́n bá fura sí pé wọ́n ń bá Amẹ́ríkà ṣe. Bẹ́ẹ̀ náà ni Israeli tí Amẹ́ríkà ń ràn lọ́wọ́ lójú méjèèjì náà ń ju bọ́ǹbù tiwọn. Ogun náà sì fẹjú lágbègbè àárín gbùngbùn àgbáyé Middle East ju bó ti kàn wọ́n nílẹ̀ Áfíríkà lọ. Àmọ́ ìjọba Amẹ́ríkà pàápàá ti kìlọ̀ fún Nàìjíríà o. Wọ́n kìlọ̀ fáwọn ọmọ Amẹ́ríkà tó ń gbé ní orílẹ̀-èdè yìí àti fún gbogbo àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ pé níbi tí ọ̀rọ̀ ogun náà dé báyìí, àfi kí kálukú máa ṣọ́ra o, nítorí ogun náà lè kàn wọ́n o. Bẹ́ẹ̀ ní tòdodo, ogun náà ti kan Nàìjíríà, nítorí epo bẹntiróòlù ti gbé owó sókè lálá láàrin ọjọ́ méje yìí péré. Lítà epo kan sì ti ń lọ sí bí 1,500 náírà. Kálukú aráàlú sì ti ń pariwo. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti rò pé tí ọ̀rọ̀ bá dà báyìí, iléeṣẹ́ Dangote tó ń fọ epo ní Nàìjíríà yóò dìde ìrànlọ́wọ́. Kíní náà lè débi pé àwọn iléeṣẹ́ elépo Dangote yìí ní kò sí ohun tí àwọn lè ṣe sí i, nítorí iye tí wọ́n ń ta epo lọ́jà àgbáyé náà làwọn ń rà á níbí, bó tilẹ̀ jẹ́ náírà làwọn fi ń rà á ni. Wọ́n ní owó náà kò dínkù rárá o. Àti pẹ̀lú epo tí àwọn ń fọ̀ lójoojúmọ́ kì í ṣe NNPC ló ń tà á fáwọn, torí iye tí àwọn NNPC ń tà fáwọn kò tó àwọn láti fọ̀. Ìyẹn ló ṣe jẹ́ pé ọ̀pọ̀ epo tí àwọn ń fọ̀ tí àwọn ń tà fáwọn ọmọ Nàìjíríà, Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè míì làwọn ti ń rà wọ́n wá, tí àwọn yóò sì ṣẹ̀ṣẹ̀ fọ̀ wọ́n fún títà. Nídìí èyí, iye tí wọ́n bá ń ta epo náà lọ́jà àgbáyé làwọn náà ń rà á. Kò sí sóhun tí àwọn lè ṣe ju kí àwọn ta ohun tí àwọn bá rà lọ. Ohun tó jẹ́ kí owó epo bẹ̀rẹ̀ sí lọ sókè nìyẹn. Pé èyí kì í ṣe ẹjọ́ àwọn rárá, kódà kì í ṣe ẹjọ́ NNPC. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́jà àgbáyé ni. Ogun tí wọ́n ń jà nílẹ̀ Iran yìí ló dá gbogbo eléyìí sílẹ̀, tó jẹ́ kí owó epo rọ̀bì gbówó lórí gidigidi. Lóòótọ́ ni Amẹ́ríkà ti lérí tẹ́lẹ̀ kí Trump ń halẹ̀ pé òun ò ní gbà kí wọ́n yan olórí ilẹ̀ Iran tuntun tí òun ò bá dá sí. Àmọ́ àwọn onílùú kò fi ìyẹn ṣe. Wọ́n ní níbo ni wọ́n ti ń pín itan ajá tó ń kan lèmọ́mù, pé kí ló kan Trump nínú bí àwọn yóò ti yan olórí orílẹ̀-èdè tàwọn. Àwọn àgbààgbà ibẹ̀ ní bí oko jìnnà ilá kì í kó, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sì ti mú ọmọ Ali Khamenei, olórí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa yìí, ìyẹn Mojtaba Khamenei, ọmọ ọdún 64 tí wọ́n sì fi ṣe olórí orílẹ̀-èdè náà tuntun. Bó sì tilẹ̀ jẹ́ pé òun kì í ṣe làwùlàwù kiri tẹ́lẹ̀ o, ìyẹn Mojtaba yìí tí ọ̀pọ̀ kì í rí níta, àwọn èèyàn ti mọ̀ tipẹ́ pé òun gan ni igi ńlá tó wà lẹ́yìn ọgbà fún bàbá rẹ̀, àti pé ọ̀pọ̀ ètò àti àṣẹ tó ń ti ọ̀dọ̀ olórí Iran tó kú náà jáde, ọmọ rẹ̀ yìí Mojtaba ló ń bá a tó o. Bẹ́ẹ̀ ló jẹ́ ọ̀pọ̀ nǹkan tí bàbá rẹ̀ ń ṣe pàápàá òun ọmọ ló wà nídìí ẹ̀, wọ́n kàn ń fi orúkọ bàbá rẹ̀ sí ni. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kò sẹ́nìkan nínú ìgbìmọ̀ àwọn apàṣẹ ìlú tí wọ́n yan olórí ilẹ̀ Iran tí wọ́n takò rárá. Gbogbo wọn panupọ̀ pé Mojtaba Khamenei làwọn fẹ́ kó di olórí Iran tuntun àti apàṣẹ ẹ̀sìn gbogbo. Kì í ṣe nítorí pé ó jẹ́ ọmọ Ali Khamenei tí wọ́n pa nìkan kọ́, ṣùgbọ́n torí pé òun fúnra ẹ̀ kájú ẹ̀ ni. Àmọ́ inú Trump ò dùn, òun fúnra ẹ̀ sì sọ bẹ́ẹ̀, ó ní inú òun ò dùn sí i rárá. Nígbà tí àwọn oníròyìn béèrè pé kí ló rí sí ọ̀rọ̀ olórí tuntun tí wọ́n yàn fún Iran, olóhùn ò ní nǹkan kan fún un, nítorí òun ní ẹni tòun tí òun mọ̀ pé ó máa ṣe olórí Iran láìpẹ́, torí ogun yìí ò ní pẹ́ parí tí àwọn yóò sì fi ẹni tàwọn sí i.
àmọ́ àwọn orílẹ̀-èdè àgbáyé míì ti ní kí Trump kúrò nídìí irú nǹkan bẹ́ẹ̀ kó jẹ́ kí aláyé ṣe é. Àwọn ará Russia ní gbọ̀nyìn làwọn wà lẹ́yìn Mojtaba yìí, olórí Iran tuntun. Wọ́n ní àwọn fẹ́ sọ fún un pé kò sí kinní kan tí yóò ṣe nítorí àwọn yóò dúró ti ìjọba rẹ̀ tí yóò fi fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Àwọn China náà ní kí Iran máa ṣe tiẹ̀ lọ, kí olórí tuntun yìí sì dá àlàáfíà padà síbẹ̀, torí àwọn náà ò ní jẹ́ kí ohunkóhun dí i lọ́wọ́ tàbí kó dáa dúró. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń sọ yìí, àpò ìbínú Trump ní kinní náà ń bọ́ sí. Ó sì ń lérí pé àwọn yóò parí ogun yìí kíá, torí gbogbo agídí táwọn olórí ogun Iran ń ṣe yẹn àti ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn tí wọ́n ń pè ní olórí yìí, bí àwọn ti pa olórí wọn dànù làwọn yóò mú àwọn náà balẹ̀ níkọ̀ọ̀kan. Ó ní wọn ò ní ohun tí wọ́n lè fi jà, pé wọn ò lọ́mọ ogun ojú omi, wọn ò lọ́mọ ogun ojú òfurufú, kí wàá ní wọ́n gbójúlé gan-an, pé àwọn máa tó rẹ́yìn wọn. Àmọ́ àwọn ajagunjagun Iran lábẹ́ olórí wọn tuntun yìí ní agbọ̀nrín èṣí ni Trump ń jẹ lọ́bẹ̀, bóyá ló mọ ohun tó ń ṣẹlẹ̀ mọ́, nítorí lákọ làwọn wà bí ìbọn o. Wọ́n láwọn yóò gba gbogbo ibi tó bá yẹ kí àwọn gbà láti fi ìyà ńlá jẹ Israeli àti Amẹ́ríkà tó ń gbèjà wọn. Wọ́n ní èyí tí Trump ń sọ pé àwọn ò ní nǹkan kan yẹn, wọ́n ní ẹni tó ń sọ pé òwú kò tó ẹrù ni ìwọ̀nba tó fẹ́ fi tanná ló mú. Nígbà tí àwọn bá jọ tara bọ̀ ọ́ dáadáa tán, òun náà yóò mọ̀ pé awọ erin làwọn, ẹnìkan kì í tẹ́ ẹ sùn. Láti fi hàn pé ọ̀rọ̀ náà kì í ṣe bí Trump ti ń rò ó sí, àwọn àdó olóró ńláńlá kan ni àwọn ajagun Iran jù lọ bá wọn ní Israeli láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun òní yìí, tí ọ̀rọ̀ sì di bó ló yàgò, tí àwọn ìjọba Israeli sì sáré gbé gbohùngbohùn síta tí wọ́n ń pariwo pé kí oníkálukú wábì kan sá sí o, pé bọ́ǹbù ń bọ̀ láti Iran o, wọ́n ti ń ju àdó olóró, kí kálukú tètè faraṣoko. Láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ni àwọn Iran ti ń ju àdó ikú yìí kiri, tí àwọn Israeli náà sì ń dá a padà. Bó sì tilẹ̀ jẹ́ pé Amẹ́ríkà ń ràn wọ́n lọ́wọ́, kò tí ì sẹ́ni tó lè mọ bí apá wọn yóò ká Iran láìpẹ́ rárá bí Trump ti ń lérí, nítorí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni ìjà náà ti ràn dé báyìí. Ohun tó jẹ́ kí àwọn ẹ́mbásì Amẹ́ríkà ní Nàìjíríà bẹ̀rẹ̀ ìkìlọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà nìyẹn. Wọ́n ní àti ilé ìwé o, àti ilé ijó o, àti ibi gbogbo káwọn èèyàn yẹra níbẹ̀, nítorí kò sẹ́ni tó lè sọ ibi tí ogun tó ń lọ náà yóò dé dúró, tàbí níbi tí àwọn afẹ̀míṣòfò lè ti ṣẹ́ yọ. Àwọn aṣojú Amẹ́ríkà ní Nàìjíríà yìí ní ohun tó ń lọ lọ́wọ́ lẹ́yìn odi náà gba kí kálukú ṣọ́ra ẹ̀, pàápàá níbi tí àwọn iléeṣẹ́ Amẹ́ríkà bá wà tàbí tí àwọn aṣojú wọn bá ní ọ́fíìsì sí. Gbogbo ẹni tó bá fẹ́ lọ síbẹ̀ kó máa lọ pẹ̀lú ìfura ni o. Bẹ́ẹ̀ ni kí àwọn èèyàn tí wọn kò lọ síbẹ̀ pàápàá ṣọ́ra láti máa parojọ sójú kan, kí wọ́n ṣọ́ra láti máa rìn lọ́wọ̀ọ̀wọ́ lójú kan náà, torí Nàìjíríà yìí wà nínú àwọn orílẹ̀-èdè tí ohunkóhun lè ṣẹlẹ̀ nítorí ogun tó ń lọ ní Iran. Ṣé àwọn afẹ̀míṣòfò oríṣiríṣi ló wà ní Nàìjíríà yìí tẹ́lẹ̀? Èèyàn ò sì mọ àwọn tí wọ́n lè fẹ́ ní àwọn ń gbèjà àwọn Iran, tàbí pé àwọn fẹ́ fi ìkanra ọ̀rọ̀ náà mọ Amẹ́ríkà láti Nàìjíríà níbí, tí wọn yóò sì kọlu iléeṣẹ́ wọn tàbí àwọn èèyàn tí wọ́n bá rí i pé wọ́n súnmọ́ wọn. Ohun tó jẹ́ kí ẹ́mbásì tètè pariwo nìyẹn, tí wọ́n sì ránṣẹ́ ìkìlọ̀ náà sí gbogbo ọmọ Nàìjíríà pátápátá. Kí kálukú máa ṣọ́ra lóòótọ́ o, ogun Amẹ́ríkà àti ti Israeli pẹ̀lú Iran kò ní kàn wá. Èyí tó sì kàn wá nítorí owó epo bẹtiróòlù tó ń lọ sókè lálálá yìí kò ní lè jù bẹ́ẹ̀ lọ fún wa o. Ṣùgbọ́n ká máa ṣọ́ra, ká sì máa fura o, torí ìfura lóògùn àgbà. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ìkìlọ̀ àwọn ará Amẹ́ríkà fún Nàìjíríà yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.